Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè. Kí ni Yorùbá ń pè léwèlè? Kìnìún ló pinnu láti regbó ọdẹ pẹ̀lú ìkookò àti kọ̀lọ̀kọ̀lọ̀. Ẹran mẹ́ta yẹn ni wọ́n pa nínú igbó ọdẹ tí wọ́n lọ. Wọ́n pa akọ màlúù, wọ́n pa ewúrẹ́ orí òkè, bẹ́ẹ̀ ni wọ́n pa ehoro ńlá. Bí wọ́n ti délé ní kìnìún ní bò láti pín. Èrò ìwá sọ sínú ọkàn kòkò wípé yọọ mọ̀ pò ń lọ bánú gbónú tí ó èèyàn wá jẹ. Àfi pé kìnìún gbọ́n tí ń wí ń ló bá ní à. Ìkookò bó ló ṣe pé á pín. Ìkookò ní ẹ ṣeun o. Ẹ̀yin ò mú akọ màlúù, èmi ò mú ewúrẹ́ orí òkè, kọ̀lọ̀kọ̀lọ̀ lè máa fẹnu gún ehoro ńlá ràbàtà tá a pa. Ibẹ̀ nínú ti bí kìnìún tó bọ́ọ̀lù pẹ̀lú ìkànnà ọwọ́ rẹ̀ wípé ta ni ń jẹun tájá ń jùrù. Ọba fa ìkookò ya pẹ́rẹpẹ̀rẹ. Ńlọ́ba kọjú sí kọ̀lọ̀kọ̀lọ̀ pé bó ló ṣe ní a pín. Ó ní ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ akọ màlúù láàárọ̀